ló wà láàrin Eluku at 40 àti Alhaji Wasiu Alabi Pasuma. Ǹjẹ́ ní gbogbo àwọn àsìkò tẹ́ fi bá ọ̀gá ńlá fújì tẹ́ fi bá wọn ṣe, ǹjẹ́ lè sọ díẹ̀ nínú àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ ń pa wọn àbí nǹkan tí àwọn ọ̀wà tó léwu àbí bóyá ẹ ti ever regret pé ẹjọ́ wà àbí nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ kàn jẹ́ káwọn olólùfẹ́ yàn àtàwọn olólùfẹ́ Alhaji Wasiu Alabi Pasuma kọ́ mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì sá. Ní àárín ìmọ̀ àti Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá number 1 tí ó pè méjì, mi ò ever regret pé mo pàdé Alhaji Wasiu Alabi àbí pé mo ṣiṣẹ́ pẹ̀lú wọn because Alhaji Wasiu Alabi jẹ́ ẹni tó wọ́n bù dáadáa tó dẹ̀ pé ẹni tó bá ń wo stage Pasuma bó ṣe máa ń ṣeré pẹ̀lú àwọn boys lórí stage a rí pé tó bá wà pẹ̀lú producer náà ṣe pé ránkì producer tún yàtọ̀ sí táwọn tó ń play lórí stage a rí pé this is the good example of a leader tó kóyàn mọ́ra tó dẹ̀ máa ń ṣeré dáadáa when it comes to pé onídìí nǹkan gan yàtọ̀ fún pé iṣẹ́ tẹjọ́ ń ṣe pé ó súnmọ́ ó jẹ́ ẹni tí Ọlọ́run fún lágbára àti ṣe nǹkan tí agbára ẹ̀ bá ká nínú ẹ̀ so kò dẹ̀ ní fi ẹ́ sínú tí iṣu bá wà láàrin ó máa ránṣẹ́ sí ẹ sort it out so that is Pasuma for you kì í ṣe ẹnìkan tó máa ń ṣàgàbàgebè ọ̀rọ̀ tó bá ń dùn gan níjọ́ tẹ́ bá pàdé àwàdà ló máa fi ṣe but lọ́dọ̀ tí ẹ wá ti mọ̀ pé ọ̀dàgbé nǹkan yẹn dùn ní so wá ti tètè wá bó ṣe máa adjust so that is Pasuma for you and mi ò regret pé mo bá ṣe láti bẹ̀rẹ̀ di bá ṣe wà yìí náà àjọṣe wá sí ìdánmọ́ràn. Lásìkò kan làwọn kan tiẹ̀ sọ pé Eluku at 40 èèyàn Pasuma ni Eluku at 40 kò tiẹ̀ ń bóṣùpá ṣe rárá kìdíkan kìnìkan wọ́n wà pé ìjọ tí n bá ṣalábàpàdé yín mo fẹ́ mọ nǹkan tó fà á tó ṣe jẹ́ pé ẹ̀yin àti Alhaji Saheed Òṣùpá tẹ́ẹ̀kì jọ ń rò púpọ̀ tó Alhaji Wasiu Alabi Pasuma ǹjẹ́ lè tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ẹ̀yin àti Alhaji Òṣùpá kí ló ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì sá. Ìbéèrè ńlá ni King Dr. Saheed Òṣùpá kì í ṣe ọ̀tá mi ọ̀rẹ́ náà ni gbogbo wa àtijọ́ gbé ládùúgbò rí dáadáa a dẹ̀ máa ń ríra constantly every time gbogbo ẹni tó bá mọ Surulere làbí iná so àjọ máa ń ríra àdẹjọ ṣàṣepọ̀ dáadáa bó ṣe mọ̀ tí àwọn èèyàn méjì bá wà gẹ́gẹ́ bí Òṣùpá àti Paso tó bá di àárín kọ̀kọ̀ sáré má jà kò lè sájà má tàn ajá má tàn ni ò dáa so nígbà yẹn tí àwọn aáwọ̀ wà láàrin wọn so òun ni ó fa ìfàsẹ́yìn because nínú orin Òṣùpá náà òun náà kọrin kan ní ọ̀rẹ́ ọ̀tá mi ni ọ̀rẹ́ mi ni ṣe ti understand irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní àárín pé àwọn méjèèjì wọn ọ̀gbun so tó dẹ̀ jẹ́ pé Paso ni èmi pẹ̀lú ẹ̀jọ́ jẹ́ alájọṣepọ̀ so kò sí bí mo ṣe fẹ́ máa lọ síbí tí mo fẹ́ máa lọ sọ́hùn so reason nìyẹn but lábẹ́nú làwa náà dẹ̀ ti máa ń wò pé kí ló lè ṣẹlẹ̀ tí Ọlọ́run fi máa pa ẹ̀tù sí gbogbo aáwọ̀ tó wà láàrin àwọn méjèèjì because kò sáǹfààní ń bẹ níbi kí àwa ń bì kan ká má lè bẹ́ ẹnìkejì ṣe àbí ẹnìkẹta àbí ẹnìkẹrin ṣètì àbọ̀ ìgbà tó náà máa ṣe dáadáa ọba tí ò tiẹ̀ ṣe bí rí tó jẹ́ dáadáa náà ló máa ṣe so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Alhaji Saheed Òṣùpá náà fúnra ẹ̀ ní láìpẹ́ nínú interview kan pé nígbà tí nǹkan tó máa jẹ́ kí òun ó di dandan fóun láti lọ bá Paso nílé tó ṣẹlẹ̀ òun lọ bá àwọn dẹ̀ ṣe tú ẹ̀ normally àkìrà wa náà bí ta bá ti ríra wa a lè ṣe eré àlebọ̀ àjọṣepọ̀ pé wọléwọ̀de nígbà yẹn kò sí ṣe ti understand ó dẹ̀ wà lọ́dọ̀ Alhaji Paso náà tó bá kẹ́fìn ẹ̀ náà pé ẹni tí òun àti ẹ̀jọ́ sí ìwọ àti ẹ̀jọ́ ṣe kò sẹ́ni tí nǹkan yẹn ò ní. Alhaji Òṣùpá náà ń ṣe bẹ́ẹ̀ fáwọn tó bá jẹ́ tiẹ̀ tó wá ń rí lọ́dọ̀ ẹni tí àwọn òjò wà so ó wà níbikíbi
kò sẹ́ni téèyàn lè blame nínú nǹkan but Yorùbá ní tí ò bá rẹ̀jà kò sẹ́ni tó lè là ṣùgbọ́n tó lọ́n dẹ̀ ṣetán tó fẹ́ fi òpin sí gbogbo nǹkan àwọn méjèèjì ló ń prove ara wọn sìn pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tó lè di wàhálà láàrin àwọn méjèèjì náà so adúpẹ́ fọlọ́run àwa náà lè rìn à lè yan ìjà ọdọ́la àwọn kan wà nú àwọn fáǹsì ńgbà míì tó ń bẹ́ẹ̀ pé òdi ọ̀rọ̀ náà máa ń sọ tí wọn kì í bìlíf òdi ọ̀rọ̀ ni wọn ni àwọn láìkí bí wàhálà yẹn ṣe ń lọ ṣé nínú kólórin àtolórin jọ rẹ ṣé kò sí nǹkan tó lè ṣe tó lè dàlúrú tí gbogbo èèyàn á bí pé ẹ tún wo nǹkan tó tún ṣe ju pé kẹ wá máa ro pé kán máa jà everyday lọ. ọ̀pọ̀ àwọn oníròyìn ayélujára gan wọ́n máa ń gbádùn pé káwọn olórin máa jà òun làwọn máa fi ń tajà tiwọn. wọ́n máa fi ń tajà tiwọn kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ because ẹ jẹ́ ká wo ìgbà tí ò sí wàhálà yẹn náà ìlú ń dùn à ń ṣe joint album bí mo ṣe wà yẹn sìn mo lè má mọ̀ pé màá jáde lẹ́nìí lọ sí studio mo kàn lè dédé rí phone call ní nǹkan bíi 2 ọ̀sán gbà ẹja pàdé ní 6 ní Good Mile o ẹja pàdé ní 6 ní Decca o ẹja pàdé ní Èkó remix o òun fẹ́ ṣe ó lè jẹ́ pìrìsẹ́ńtà ló fẹ́ pe lérè bíi 3 pọ̀ ìwà sáré bá mi ṣe orin fún wọn kankan tá a máa lọ agboolé orin dùn tó bá jáde wọn fẹ́ gbọ́n tí Rẹ̀mí ń kọ kí ni Pàṣọ kọ ń bẹ̀ kí ni Múrí kọ ń bẹ̀ kí lóṣùpá kọ ń bẹ̀ kí ni Nautica kọ ń bẹ̀ kí ni Màláíkà kọ kí ni Currency kọ ẹ̀mọ́rún kọ bẹ́ẹ̀ so but gbogbo yẹn sì àjọṣepọ̀ máa fi wà ẹ jẹ́ ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn Sàráfà Àdìgún lè pe Kàmọ́rù pé kó jẹ́ káwọn jọ ṣe rẹ́kọ̀dì nígbà tí ó sì wà láàmú láàrin àwọn dáàdì wọn ọ̀gá wọn. ó ti yé sìn Tírí Lẹ́dà ó lè pe ọmọ àkọ́bí Òṣùpá àbí kó pe Ọbalọ́lá kó ní káwọn jọ ṣe àbí Àrólé Sambo nǹkan oníṣẹ́mi ẹ̀ Àrólé Sambo kó pè pé ó yá ẹja àjọṣepọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wàhálà ń wà wọ́n máa ń ríra wọn sá ni wọ́n máa wúra wọn bíi kí eléyìí kú lẹ́nì kí tọ̀hún kú lọ́la ni tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ èmi kàn fẹ́ rọ àwọn fans ọ̀nà tí ìrẹ́pọ̀ fi máa wà láàrin àwọn olórin even ẹ̀yin oníròyìn nǹkan tí eléré lè ṣe tó lè mú ìlú máa rọ̀ sọ́mù tí gbogbo nǹkan máa tínú àwọn èèyàn máa dùn ó pọ̀ ju kí wọ́n máa jà èmi lọ̀gá ẹ bàbá ẹ orí mi fi òsì gbogbo nǹkan yẹn kò nítumọ̀ orin pọ̀ tí wọ́n lè kọ tó lè wúlò fáwọn aráàlú yàtọ̀ fórin ebú èyí tó jóore òwe náà wà tó lè ṣiṣẹ́ fún àwọn aláìda nígboro tí wọ́n á rí tí wọ́n ń bẹ̀ ṣe tí wọ́n ń dá sáláì oríṣiríṣi nǹkan tó ń lò lórí social media ń sìn Pàṣọ ń kọ wọ́n ń rí tiẹ̀ mú wọ́n ń lò Òṣùpá ń kọ wọ́n ń rí mú wọ́n ń lò eléré mi náà ń kọ wọ́n ń rí mú wọ́n ń lò that is it bó ṣe yẹ kó rí nìyẹn. ó túmọ̀ sí pọ́kàn yín ti balẹ̀ ń sìn pé tí Saheed Òṣùpá tàlàjì Saheed Òṣùpá bá pè yín pé ẹ̀lùkú àdìfọ́tì o mo fẹ́ wá kájọ porin pọ̀ kájọ ṣiṣẹ́ pọ̀ o ọkàn yín ti balẹ̀ láti lọ ń sìn. iṣẹ́ mi ni I will definitely do it because nǹkan iṣẹ́ tí mo mọ̀ ò náà pè mí fún tá a bá dẹ̀ ṣiṣẹ́ náà a lè jẹun ṣe ti understand so a níbẹ̀ lọ́hùn kí wàhálà yẹn kó má lópin so ọlọ́run tí ò ń ṣe nǹkan ṣẹ́kù ó wá ṣe tán pátápátá so àwọn méjèèjì ó fẹ́ má sí ibi tó Òṣùpá ti play tí fáǹsì Pàṣọ ò ní lọ ó fẹ́ má sí ibi tí Pàṣọ ti play tí fáǹsì Òṣùpá ò ní lọ ẹ rí ẹni tó pe Òṣùpá tẹ́lẹ̀ tí ò lè tó dẹ̀ wù kó pe Pàṣọ tó ń wò pé àní àwọn méjèèjì ń bá lọ pe Pàṣọ ń ṣe ní yóò ní díjà láàrin ìlú àtòṣùpá ṣe mọ̀ pé wà ẹni tó tẹ́ Pàṣọ ló ti ń pè tẹ́lẹ̀ tó wá wò pé tó ń ronú pé òun fẹ́ pe Òṣùpá ṣé kò ní máa think pé ṣé ti máa lọ pe bọ̀bọ̀ yẹn ṣe Pàṣọ ò ní máa bínú báyìí bọ̀ kò sí yẹn because ẹni eléré kan ò lè ṣeré 5 lọ́jọ́ kan tó bá lè ṣe 5 ò lè ṣe 10 ṣé wọ́n 1 minute ló fẹ́ máa lò bẹ́ẹ̀ ni kò ṣeé ṣe so gbogbo wọn náà lè bí sí tẹ bá béèrè Òṣùpá ní ènìsìn ó máa wà níbì kan tẹ bá béèrè Pàṣọ lẹ́nì ó máa wà níbì kan tẹ bá béèrè Màláíkà lẹ́nì ó máa wà níbì kan tẹ bá béèrè Currency ibì kan lòun náà máa wà even ó possible kò jọ́sàn àtàlẹ́ náà tún máa ṣe so ẹnìkan ò lè gbáṣẹ́ ẹnìkan ṣe olólùfẹ́ tí wọ́n dẹ̀ jọ ń lò tẹ́lẹ̀ tí wọ́n pín sí méjì gbogbo wọn ti kóra pọ̀ alihamudulilayi so kò sí nǹkan kan tó lè stop
pé kájọ ṣe pẹ̀lú every one of them. àwọn kan tiẹ̀ ní pé bóyá àwọn bàbá wọn ló fi jọ olóògbé Síkírù Àyìndé Barrister àti bàbá wa Kollington Àyìnlá pé báwọn náà ṣe máa ń ṣorogún òwò ńgbà yẹn nìyẹn nípò wà àwọn bàbá wọn ló ti bá ẹ̀yin gẹ́gẹ́ bíi producer torí mọ̀ pé mo rí picture yẹn àti Kollington àti Barrister ẹ̀yin gẹ́gẹ́ bíi producer tẹ́ ti wà pẹ̀lú àwọn bàbá yìí tipẹ́tipẹ́ ǹjẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àárín Òṣùpá àti Pasuma tó máa ń jàjàjà kó tó di pọ́lọ́ ń bá wa pẹ̀tù sí wọn nú ǹjẹ́ ó ṣẹlẹ̀ láàárín Kollington àti Barrister ń gbà yẹn ẹ mọ̀ pé ẹ̀dẹ̀ produce fáwọn yẹn náà lọ́dún yẹn náà torí mo máa ń rí picture yín pẹ̀lú wọn papọ̀ so ó túmọ̀ sí pé ìjà àwọn méjèèjì yìí ó túmọ̀ sí pé ilé ayé la ti bá. Tẹ́ bá ti rí tá bá wo nǹkan ẹ̀ ká fi ojú sùnùkùn àtòjú inú ká fi wò because ojú ti là ẹni tó bá fẹ́ bá ń sọ̀rọ̀ ń lo òyìnbó ní bíi around 80s 70s lẹ́tà ló máa kọ lẹ́tà lè má débẹ̀ láàrin oṣù méjì bọ̀ ní tá à ń sọ yìí sínsìn tá bá fi sí online gbogbo ibikíbi náà ti máa rí lágbàáyé so ojú ti là kọjá ká sọ pé ibi tí àwọn yẹn fi sí náà ni ó máa wà so kí gbogbo eléré bí Alhaji Pasuma àti Alhaji Saheed Òṣùpá àtàwọn màláìka àwọn everybody yẹn wọn ìjọ ń ṣe àpòsìn kan filẹ̀ bẹ́ẹ̀ ká má máa wò pé kò sí nǹkan tá a fẹ́ ṣe sí bí ó ṣe máa wà lọ nìyẹn ẹni tó bá ti ní lọ́kàn pé bóun ṣe fẹ́ ṣe tòun ẹ filẹ̀ kó máa ṣe tiẹ̀ bẹ́ẹ̀ because àwọn tó jà ń gbà yẹn náà bó tiẹ̀ jẹ́ pé ìjà yẹn pẹ́ ṣé bọ́ọ̀rẹ́ ni wọ́n láti bẹ̀rẹ̀ tí báwọn ayé yìí náà máa yé sí i obìnrin tó wá sọ́dọ̀ ẹ̀ sìn tó wá sọ̀rọ̀ àsìn kóbìnrin wá sọ́dọ̀ mi sìn kó wá sọ̀rọ̀ Pasuma fún mi the same obìnrin yẹn náà ló máa lọ sọ́dọ̀ Pasuma náà ló máa sọ̀rọ̀ Pasuma fún mi. ó máa sọ̀rọ̀ yín fún Pasuma. mo fi ṣe àkàwé ọ̀rọ̀ ni so the same fans àwọn náà ni wọ́n lọ ń gbọ́ tẹnu ẹkú tó máa ń rúfẹ́ yẹ so but nígbà yẹn sẹ́ǹsì ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò kí ń jókòó kọ́ digest ẹ̀bí ṣé ń tẹ́ni wá sọ́dọ̀ mi wá sọ yìí ṣé ó yẹ kí n nígbàgbọ́ nínú ẹ̀ gẹ́gẹ́ bóyá jẹ́ ọ̀rẹ́ mi ẹ̀ jẹ́ kí n pè kí n béèrè lọ́wọ́ ẹ̀ tó bá wá insist àmọ́ àjọ tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà bọ̀ nígbà yẹn náà àwọn náà wọn kì í ronú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìgbà yẹn ojú ó là náà ni kọ́lọ̀ fọ́run Alhaji Barrister ká ní wọn àti kù ni kò sí ní tó lè fa kí wọ́n tún máa jà mọ́ kò sí nǹkan tó tún lè fa kí wọ́n máa jà mọ́ ọmọ kan mo ṣiṣẹ́ fún gbà kan à ń pè ní Wálé Májà àṣe music kan bẹ́ẹ̀ pé ìjà àárín Barrister àti Kollington peacemaker níṣẹ́ yẹn gbà ní tàjú ẹ̀ pé kí wọ́n ṣe dẹ̀dẹ̀ because wọ́n ti ń dàgbà tán bá bájà ẹ̀ débì kan tẹ́nìkan bá lọ kú ṣáájú ẹnìkan wá ní ẹni tí wọ́n jọ ń jà ló pa ẹ ti understand ìyẹn ni mo fẹ́ kí àwọn olórin tó wà ń tàn sí take bí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ bá wúlò kọjọ kan mú yẹn ẹni tó bá lẹ́mìí àti báyàn jà ẹni tó bá ṣe é pé kò bí gbogbo yín lè láago ara yín lọ́wọ́ everybody ló mọ bá ṣe lè reach ara wọn ẹni tó kì í pè tẹ́lẹ̀ tó wá pè é sìn ó máa wò pé kí ló pè mí fún tó wá sọ̀rọ̀ tútù fún nǹkan báyìí ni mo gbọ́ mo dẹ̀rù pé kò yẹ kó rí bẹ́ẹ̀ but kí n pè ẹ́ náà kó tó di pé máa react sí ẹjọ́ ẹni tó pè yẹn ṣé èébú ló máa bú ó máa response dáadáa so everybody ni mo bẹ̀ àtàlájì Òbésèré o àti Pasuma o Alhaji Wasiu Ayinde o ọ̀gá wa ni ẹni pé mi mọ́rọ̀ wọn sáàárín ẹ̀ torí mo mọ̀ pé àwọn ò bẹ́ anybody jà ẹni tó bá máa bá wọn jà ló kù Alhaji Wasiu Ayinde ò bẹ́ yọ̀ kọjá ṣó ti yé sí ẹni tó máa sọ pé fa iṣẹ́ oríran mi ìmú ṣe nìṣó. ìgbà kan Alhaji Wasiu Ayinde bá wọn ní wọn rí bàbá Kollington fihàn ẹni Alhaji Wasiu Ayinde ò bá yàn jà. ṣe rí ọmọ sí bàbá làwọn kì í ṣe àwọn yẹn ò lè ṣorogún òwò láéláé ọ̀nà jìn wọn ò lè ṣe orogún òwò ọmọ sí bàbá ni wọn ibi tó ti bẹ̀rẹ̀ àwọn náà mọ̀ so kì í ṣe ń tẹ́lẹ́rẹ́ tó ń bọ̀ lẹ́yìn wọn lè wò
bó ṣe bí kú Alhaji Wasiu Ayinde náà bójú Alhaji Quadri ti jẹun ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ tẹ́lómi tí ò tí lérò kó ń fẹ́ kọrin òun lọ̀rọ̀ tá à ń sọ yìí ṣe ti understand so ẹbí Alhaji náà ṣe kinní kan bí Wasiu Ayinde náà ṣe kinní kan bàbá àtọmọ làwọn méjèèjì. káwọn èèyàn má máa dá sí i mọ́jú jù. kọ́ máa wọnú ẹ̀. ẹ ṣe gan fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ tó wá gbóhùn yín fún ìgbà àkọ́kọ́ mo fẹ́ kẹ́ tún sọ orúkọ yín fáwọn ará ilé lẹ́kùnrẹ́rẹ́ àti pé a lè ráwọn tó fẹ́ pè yín sí iṣẹ́ ẹ máa sọ fóònù nọ́mbà yín náà sà. Eluku Asphalt lórúkọ tèmi ń jẹ́ ìtirẹ̀ nílé mi ní Sùúrùlérè mo ti láyà méjì yìí tó ti bímọ fún mi tó bá jẹ́ tó lórogún ẹ fọkàn balẹ̀ èyí tó kù lẹ́yìn agbára lọ́hùn ẹ̀ka ẹnìkan máa rán mi ní Mẹ́kà lọ́dún ìyá mi wọ́n máa fún mi nílẹ̀ tí mo lè kọ́lé sí yá mi àpèmọ́ra là ń pè tèmi dìre kórè mọ́ra ìwọ tìrú ẹ bá wù ẹ o kórè mọ́ra. Alhaji Lukman Ajao Babatunde at 40 lórúkọ mi. nọ́mbà yín sà. 080 30 60 63 87. ẹ sọ lẹ́ẹ̀kan sí sà. 30 60 63 87. ẹ ṣé gan.